wa káàkiri àgbáńlá gbogbo ojú tó ń wò wá nílé lóko àti lẹ́yìn odi. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa àṣírí ayé pẹ̀lú yèyé Ògèrèdé àti bàbá Alubarika Awẹ̀bìdànù nílùú Ìgbódù ẹ̀bẹ̀ láwà rẹ̀ bàbá ẹ ti mọ bàbá ní ìrìwá ẹ̀yìn káwọn kan máa dóṣòdì mú káwọn kan máa dàbújá mú káwọn kan mú gáréèjì pàápàá ṣùgbọ́n àwọn ṣáàṣì kí ni fi bàbá lẹ̀ sí Ìgbódù lóríta Gbódù ìjọba Ògùn nìkan ẹni tó bá ní òṣogùn kọ́mọ fata ata ìjọ̀jì kọ́mọ fi tábà o kọ́mọ fi tábà o. Bàbá ibi Ògùn náà làwa fẹ́ lọ lé ní báyìí ibi Ògùn àìsàn àrùn wọ́n ń pe àrùn kan ní àtọ̀sí infection ọkùnrin ní obìnrin ní ọmọdé ní àgbà ní kò ń jẹ́ pé wáyà ibi ìbálòpọ̀ náà ti ń kó oríṣiríṣi àwọn tó wá ní àtọ̀sí ǹjẹ́ ìbílẹ̀ gbọ́. Yèyé Oge ìyá olóyè ní Kòòdú sórí àtọ̀sí ìgbà tó dayé ọ̀làjú ṣẹ̀ǹgẹ̀jọ mi ló níyì sórí látàyé báyé wá táwọn bàbá wa tí wọ́n bá bí wa tí wọ́n bá wá di pé ọmọkùnrin wọn ò bá rí kókó àtọ̀sí wọ́n wá wo ewé nǹkan ṣe fún kó mú wọn ò ní tí mọ̀ kó dá pé ṣùgbọ́n àtọ̀sí pààyàn láàrin ìjọ kẹta làtọ̀sí tó jáde. Lára ọkùnrin àbí tóbìnrin? Lára ọkùnrin o. Ṣùgbọ́n okó ní ọ̀kọ̀ọ̀kọ̀ máa gbóná ńgbọ̀ bá pẹ́ yóò le kò wá ní rọ̀ mọ́ wọ́n gbogbo àtọ̀yàn wá di búlọ́ọ̀kì ẹ̀ ó ní padà di sétọ̀sétọ̀ àtọ̀sí ọjọ́ tó pẹ́ ó ní di sétọ̀sétọ̀. A máa tọ̀ díẹ̀. Kí ni jẹ́ díẹ̀ kò ní jáde ní bíi pé kí nǹkan ó dí kọ́mọ wá ti jáde kómi ó fẹ́ mọ jáde níbi nǹkan tó ń wí yìí Ọlọ́run má jẹ́ kéèyàn ó ráìsàn Ọlọ́run má jẹ́ kéèyàn ó ráìsàn ẹni ó bá rí wàhálà àtọ̀sí rí tó bá wà nínú ooru ẹni àtọ̀sí bá mú tó bá wà nínú ooru òtútù ọmọ mu tó tútù bá mú ooru ọmọ mu yìí máa ń yí padà fún yàn lágbo ara ni. Ọ̀rọ̀ ọkùnrin lẹ sọ́ọ̀sì pé tó bá wà lára ọkùnrin nǹkan ọmọkùnrin ẹ̀ á máa gbóná ṣùgbọ́n obìnrin wá ń kọ́. Kò í tètè jẹyọ lára obìnrin. Kí nìdí? Àṣẹ Ọlọ́run nítorí pé ojú ara tóbìnrin ọlẹ̀ mára ni ó dẹ̀ fẹ̀ ìjọba fẹ́ tọ̀ ẹ̀kan náà ní wáyà ṣùgbọ́n máa ń jó obìnrin náà àtọ̀sí tó bá wà lára obìnrin tó bá fi ń run nínú tí ń gbó nínú tó bá wà lára ọkùnrin yóò ti pa. Bẹ́ẹ̀ ni ọkùnrin ò ráyè gba ìsàn sí obìnrin ló ráyè gba ìsàn sí mọ̀ bó lójú obìnrin tí ní sétọ̀sétọ̀ ọlá pé obìnrin ráyè gba ìsàn sí ni àìsàn máa wà lára obìnrin púpọ̀ ara obìnrin náà ni ọkùnrin ti kó àìsàn torí pé kí ni wọ́n máa fa tó bá rí i pé obìnrin ò tètè rọ́mọ bí tẹ bá wá wo sàlẹ̀ ikùn rẹ̀ kíní kan awú ń bẹ̀ àwọn bàbá wa jọ wọn wá kọ́kọ́ ṣe kíní kan bíi kọ́ọ̀bù fún un wọ́n bá ṣe kíní yẹn bíi tíì wọ́n wá ní kó mú ní tó máa ń dàbí pumpun nísàlẹ̀ obìnrin yẹn àwa bá mẹ́sìsì wálẹ̀ oṣù yẹn tó bá ti súnmọ́ àlóyún torí pé gbogbo ohun tí ń ti bá bọ̀ látẹ̀yìn tọ̀tún tòsì tó rogo sísàlẹ̀ ẹkùn rẹ̀ wọ́n á kọ́kọ́ lùsẹ́ fún un tá a kúrò kí ní játọ̀sí nínú ewé àtìgbò àtọ̀sí ní padà á di sétọ̀sétọ̀ akọ àtọ̀sí ní dàtọ̀ gbẹ téèyàn ọmọ wa gbẹ tí ọmọ wù tí ọmọ gbẹ
tí ó mọ̀ rù. Àtọ̀sí wá sóríṣi kan o. Àtọ̀sí ọlọ́yún ń bẹ, ọlọ́yún ní dẹlẹ́jẹ̀. Gbogbo àtọ̀sí tó bá ti jẹ́ oníkun ní ọ̀kọ̀ọ̀kan wá, á wà bí ẹ̀kọ́ white. Tó bá wá pé á wá dàtọ̀ sí ẹlẹ́jẹ̀, lẹ́yìn ẹlẹ́jẹ̀ bẹ́yẹn ni ó wà máa lọ. Tó bá ti wá di tẹlẹ́jẹ̀ yẹn ní wá padà dì ìsétọ̀. Tó bá kúrò lẹ́yìn ìsétọ̀ ní wá dàtọ̀ gbẹ. Ìgbà yẹn ńgbà tátọ̀sí bá wà kéékèèké wọn á lọ gé bàrà. Kí ni onímọ̀ wí? Wọ́n á gé bàrà, wọ́n á gé egbò kíní. Wọ́n bá ti wá gé mọ́, wọ́n á rọra da ìṣẹ́rẹ́ síbi omi ògì, wọ́n á máa mú, èèyàn á lọ. Ọ̀tí tátọ̀sí bá tó àtọ̀sí, àgúnmu ẹ̀ là á máa ń ṣe. Á lọ, má jẹ́ sọ gbogbo iṣẹ́ tán. Tá a bá ti ṣe gbogbo Alubarika ìjọba Ògùn, ààrẹ Ògùn tó di gbódú mú. Gbogbo àwọn ìkíni èèyàn lè máa rí. Ó ti látọ̀sí. Ó jẹ́ ni ó fi mọ̀ pátọ̀sí ti ṣe orí oko máa gbóná fọkùnrin, yóò máa tọ̀ ṣeré wọ́n ti ṣe, yóò máa jóyàn bí ẹni pákèké táyàn bẹ́ẹ̀, yóò máa dàbí pé ara ó máa gbóná. Ńgbọ́ bá yá òtútù ó máa múyàn, ńgbọ́ bá yá yóò ní róúnjẹ jẹ, ńgbọ́ bá yá ẹ̀jẹ̀ yóò wà, ikùn ó máa jáde níbi okó èèyàn, gbogbo ṣòkòtò ó máa wet. Lọ́mọdé yìí ò ráìsàn àtọ̀sí o. Tóbìnrin wá ń kọ́. Sórí tóbìnrin òun ní máa di inú rúnrún. Inú ni yóò dúró sísàlẹ̀ ọkùnkùn obìnrin. Akọ àtọ̀sí tóbìnrin inú akọ yóò wá jẹ́ inú ọlọ́ọ̀kùn. Kíní kan ni wọ́n máa ń pè ní ọ̀kùn. Tí wọ́n bá ti fọwọ́ gbà báyìí yóò kákò. Tí akọ àtọ̀sí tóbìnrin bá kó lára ọkùnrin yẹn, yóò máa kákò ni o. Yóò máa kákò báyìí. Tí ó bá jẹ́ pé àtọ̀sí yẹn bá wà lára ẹ̀, tí ó bá ti sùn kó máa kákò, kò ní tù. Bọ̀ tó bá ti sùn tó rọra kákò, tí ń kákò kíní yẹn á máa tù. A máa filẹ̀ tí bá ti ń kákò. Níbi kíkákò yẹn, òun náà ẹ máa po obìnrin. Torí pé kíni, ńgbọ́ bá yá kò ní gbà mọ́, inú yẹn ó máa lọ, gbogbo inú yẹn ó máa dàrú, kò lè lóyún. Kódà gan obìnrin tó bá lóyún, tó bá yẹ kó ti lóyún oṣù kan, oṣù méjì, ọkùnrin tátọ̀sí wà lára ẹ̀, tó bá ti súnmọ́ yọba, ńjọ́ bí súnmọ́ bá ìjọ́ kejì ní ó rí bẹ́ẹ̀ ṣiṣẹ́, lóyún yẹn wálẹ̀. Torí àtọ̀sí yẹn yóò ba àtọ̀ nǹkan obìnrin tó ti doyún yóò bàjẹ́, á wálẹ̀. Torí gbogbo ẹni tátọ̀sí wà lára ẹ̀, gbogbo tí ń bẹ lára ẹ̀ ti dàbí kẹ́míkà, nǹkan burúkú tí ò dáa. Kódà gan tí àtọ̀sí ibi ìṣòkòtò tó máa ń kán sí, tí wọ́n bá wò ó máa gbó ni, torí yóò dàbí omi bátìrì ni. Ó ti wà kẹ́míkà tó lágbára ló fi máa ń ba sàlẹ̀ ẹkùn jẹ́, tó fi máa ń banú jẹ́, tó wọ́n fi máa ń kú. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àgbo ọ̀làjú ni ò jẹ́ ká yóò mọ̀ mọ́. Akọ àgbo òun là á ṣe tí wọ́n á mu kíní játọ̀sí. Ìtàn rẹ̀. Àwọn ààrẹ yìí tí wọ́n á gé sínú kíní wọ́n á ṣe. Ṣùgbọ́n àtọ̀sí àìsàn tí èèfẹ́ yìí máa fi yàn lẹ̀ díẹ̀, àtúwá díẹ̀, èlé wọn fi máa bò mọ́ra. Ẹni tó ń ṣe ìyá lérò bó ti lọ, tọ́bí ìbò tó bá padà lẹ́ẹ̀kíní ẹ̀kejì, ẹlẹ́ẹ̀kẹta ní ọ̀pọ̀ ń tọ̀hún. Ẹni àtọ̀sí bá ti mú ó gbọ́dọ̀ máa sọ pé àìsàn báyìí ṣe mí o, àìsàn báyìí ṣe mí o. Tó bá ti sọ pé àìsàn báyìí ṣe mí, àwọn èèyàn á wá solúsàn ṣe. Tó bá dẹ̀ ti wá solúsàn, àìsàn á kúrò lára ẹ̀. Ni wọ́n fi sọ pé àìsàn àtọ̀sí bòmí kí n pẹ́, sí mi lẹ̀ kí n fi ọ́ lẹ̀. Làṣà táwọn Yorùbá máa ń dá pé àìsàn àtọ̀sí bòmí mọ́ra kí n pọ́, sọ̀rọ̀ mi síta kí n fi ọ́ lẹ̀. Ẹni àtọ̀sí bá ti mú láyé jọ bàbá alágbájá àrùn gbajúmọ̀ ti bọ́ ọmọ yìí o, bàbá alágbájá àrùn gbajúmọ̀, ẹni ó ní dúdú, ẹni ó lé tẹ́lẹ̀kọ́, ẹ̀pọ̀n àwa dáàbò kìnìyàn àti sá lọ. Ṣùgbọ́n téèyàn bá bò mọ́ra ń pààyàn o. Àrùn gbajúmọ̀. Nígbà ayé àwọn bàbá wa àrùn gbajúmọ̀ wọ́n ń pè. Ṣùgbọ́n nísìn
àrùn tí pààyàn, àrùn olùsì, àrùn tí solówó di ẹni àbámọ̀ nítorí àtọ̀sí kan tó bá wà lára èèyàn. Tẹ́nìkan bá ti kọlù ẹnìyẹn náà bá tó súnmọ́, tẹ́lómi bá ti tó súnmọ́, tẹ́lómi Ọlọ́run máa ń rìn ni. ìmọ̀ ń rìn ní o tó téèyàn bá wá bá àgbo rẹ̀ pàdé tó bá ti mú ìyẹn á tọ̀, ìyẹn á yà nínú ìgbọ̀nsẹ̀, á wá máa rí bí ikun bí ọ̀rá bí ikun bí ọ̀rá tẹ́ bá ti ń gbọ̀nsẹ̀ àtọ̀sí gbogbo èyí tó lẹ̀ mọ́ fún tó lẹ̀ mọ́ kíní ó jáde nù, ìyẹn á wá sùn, ara ìyẹn á wá balẹ̀. Ọ̀làjú oògùn abẹ́rẹ́ ọ̀ràn àtọ̀sí ìkì mọ́lẹ̀ ni, abẹ́rẹ́ ọ̀ràn àtọ̀sí àgbo ní àtàgúnmu ńlá fi sóògùn àtọ̀sí tẹ́gun àtọ̀sí tí ó kúrò lára. Ọlọ́run gbogbo bí àìsàn káìsàn bá ń bẹ lára wa lónìí, Ọlọ́run mú kúrò, ewé àti egbò kó gbó fún wa. bọ̀dì tátọ̀sí ọba tí pọ̀ ó yá gé ewé bàrà àbí kó gé èso bàrà, tó bá ti gé kó sànù, wọ́n fi síbi omi dùn, tó bá ti ṣe bẹ́ẹ̀ yẹ wọ́n wá ewé màá rántí ó wà ń bẹ̀ yẹn káàkiri nísìnyí, wọ́n wá fi mọ́, tó bá ti ṣe wọ́n bá fi ṣe bẹ́ẹ̀ yẹn ìyẹn mú, bọ̀tì èyí tó kápá rẹ̀ wọn ò lè mọ́, tó bá ti kọ́ǹkì lára tó bá di jìngbìjì kan pẹ̀lú àwa, tó bá ti di pé wọn ò lè, torí tátọ̀sí bá ti pẹ́ lára ìmọ̀ ń pa okó, kò ní jẹ́ kí bàbá àṣàlẹ̀ ó gbéra mọ́. Tẹ́yìn obìnrin máa ń sọ pé Ọlọ́run jẹ́ kó òun fẹ́ rù ú lẹ̀, kí ni wọ́n máa ń jókòó tì? tó jókòó tì náà nìyẹn, bàbá àṣàlẹ̀ náà ni. Kí ni bàbá àṣàlẹ̀? ló jókòó tì. Kí ni? Olókọ́lé. ẹ̀yin ará lé ẹ̀wọ̀n. Bàbá àṣàlẹ̀ olókọ́lé. Obìnrin máa ní Ọlọ́run jẹ́ fẹ́ rù mí lẹ̀. òun ló mẹ́rù ẹ̀ tó ń dì kiri. Ẹrù kí ni? èmi kò tiẹ̀ mọ̀. Ọlọ́run jẹ́ mọ̀, Ọlọ́run ní jẹ́ iná fẹ́ rù yín lẹ̀. Èyí ó gbé. Ọlọ́run jẹ́ fẹ́ rù rẹ́ lẹ̀. Ẹrù kí ni? àti ẹ̀wọ̀n ni. Ọlọ́run jẹ́ mọ̀ láṣẹ ọ̀nà. Ẹ̀yin ó bèrè àwọn àti yín náà mọ̀ lé. Tó bèrè bá lọ́lọ́run jẹ́ wọ́n fẹ́ rù ú lẹ̀. Ń gbádùn mi jọ rẹ̀. Kí ni Fúlàní pè é? Kí ni mo wí? Kí ni mo pè é bọ̀? èmi tiẹ̀ mọ̀. Mèjọ́ rẹ̀. Mèjọ́ rẹ̀. Ti Fúlàní máa ń pè é. Mèjọ́ rẹ̀. Mèjọ́ rẹ̀ mo kọ́ ní Fúlàní nù. mo ń gbọ́. Èyí oge tóbìnrin bá sọ pé àfa wa ń tètè dáná fún ń gbádùn mèjọ́ rẹ̀. Bàbá máa jẹyán. A máa jẹyán pẹ̀lú ẹran ọ̀gbẹ́. pẹ̀lú gbogbo ẹ̀. Ṣùgbọ́n tí ọba tí bàbá ṣàlẹ̀ iyọ̀ ọmọ jọ́bẹ̀ ni. wọ́n ti ẹ̀ gbé bàbá kí lẹ gbé wá. Bàbá wo ni bàbá ò sí lé? Bàbá wo bàbá bá lè gbòógì ó gbòógì. Mọ̀tẹ́ wúlò fún nínú ilé. Ẹ wo ẹ̀yin ará ilé àrírí jù wọ́n lórí ètò lẹ́ni àdúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tí ẹ wà létí gbọ́ wa àti ojú amóhùnmáwòrán tí ẹ ń wò wá yẹn lórí amóhùnmáwòrán Ojútólé TV lórí ètò yín àṣírí ayé pẹ̀lú Yèyé Ògèrèntì àti bàbá Alubarika. Wọ́n ti fún wa ní díẹ̀ nínú ẹ̀ wípé ìwọ tó bá ẹ̀ṣẹ̀ mú tí ò tí kan kí wọ́n ní ẹ mú bàrà kẹ́ẹ̀gẹ́ tómi dùn, wọ́n dárúkọ ewé kan wọ́n ní kẹ́ máa ṣe kí ni kẹ́ máa yọ ọmú. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ó ti ń lọ sí orí pé ó ti ń rí àwọn discharge ìyẹn ikùn, ó ti ń rí àwọn kankan inú tí ń nu ẹ́, ìwọ tó jọ́kùnrin nǹkan ọmọkùnrin yẹn ti ń gbóná, ó ti ń lọ extraordinary nìyẹn, ó ti kúrò ní pé ẹ̀ ń rẹ bàrà, ó ti di pé ẹ ní láti consult bàbá Alubarika Awẹ̀bìdànù ní ìlú Ìgbódú. Báyìí lẹ ṣe máa rìnrìn àjò yín ibikíbi tí ẹ̀yin bá ti ń bọ̀, ẹ make sure pé ẹ dé Ìkòròdú garage mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀rù rẹ bọ́lẹ̀ ní Ìgbódú junction. Ẹ bẹ̀rẹ̀ bàbá Alubarika àwọn ọmọ ìdíbẹ̀ àbí kẹ́ ẹ pé 08023829492 08023829492. àìsàn ò ní ṣe wá o. Ẹ má gbàgbé wọ́n ní àìsàn olórúkọ kan tó bá ti bò mọ́ra ó máa pa ẹni, tó bá ti tú síta ó di dandan kó fi wálẹ̀. Ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.